bó o láṣẹ sọ̀tàn Ọ̀yọ́ táà ní sọ̀tàn Ọ̀ṣun tẹ́ ń jẹ́ orúkọ tẹ́ ń jẹ́ wọn àṣẹ ìyàwó wa ni ìyàwó Ọ̀yọ́ ni Ọ̀ṣun ìyàwó Ṣàngó ni àbẹ́ ẹ̀gbọ́tàn rí ni léè tó túmọ̀ sí pé àrífín ìfẹ́ pọ̀ o ẹ̀kọ́ ìgbópa ẹ mọ́ fẹ́ apá níwájú Ọ̀yọ́ ìyàwó Ṣàngó ilẹ̀ Ọ̀ṣun ṣe nígbà tó wáyá ẹ̀tún wá ń jórúkọ ìyàwó wa ẹ̀rí pọ̀rọ̀ lẹ́nu Mọdákẹ́kẹ́ yìí ilẹ̀ bájà tí hùn ọmọ Ọ̀yọ́ Mọdákẹ́kẹ́ ṣe Ọ̀yọ́ gẹ́gẹ́ ni Mọdákẹ́kẹ́ ẹmọ̀ Ṣẹ́gun Mọdákẹ́kẹ́ tí òfin kù mọ́ páfẹ̀ Mọdákẹ́kẹ́ òfin kù mọ́ páfẹ̀ àbí wọ́n lù ní ìlú Mọdákẹ́kẹ́ òfin kù àfẹ́ dájà alẹ́ ẹ pé mo ní ìwà sọ̀tàn èyí tí mo ń sọ yìí eréfé ni ó sì wá jẹ́ eréfé tó wàláì ẹ̀dọ̀ kí ẹ̀yà ara ẹni tó lágbára ní o ká tó pààyàn lẹ̀ ká pàtì ẹ dákun ọ̀nà mẹ́ta inú ọ̀ràn yẹn ló ti jọba ó jọba títí wọ́n ń pẹ́bì kan ní Kántógà ní ẹ̀gbẹ́ Jẹ́bà ẹ wo ibi tí ó gbalẹ̀ lọ ó jẹ lọ́hùn ó jẹ ní Ọ̀rànmíyàn jẹ ọba nífẹ̀ẹ́ abẹ́ ẹ̀gbọ́rí ni ẹ dákun onírìṣà wàláì bàbá tó dáa ni ọ́ in tó ń dùn mí jù ni pé ẹ fẹ́ kí òun pìtàn kú kẹtọ́ máa fẹ́ fi ìtàn bọnú tàn kí ló dé tẹ̀sọ́rú eléyìí ní abẹ́ ní ojú Lámídì ikú bàbá yèyé ẹ rí pé bàbá kú tán ẹ wá fẹ́ mọ́ tún ìtàn rọ ó ṣòro àwa òǹgbọ́tàn náà á sọ fún yín pé Ọ̀yọ́ lọ̀yọ́ máa jẹ́ aṣíwájú sì ni wọ́n ní ìpàkọ́ nílé ìyá iwájú nílé bàbá iwájú lọ̀yọ́ o Ọ̀yọ́ tó jí wọn ò mọ̀ pé ní ìfẹ́ tó jí níbi tí àwọn òyìnbó ti ń kọlà Ọ̀yọ́ ẹ wádìí ẹ̀ ni Ọ̀yọ́ tó jí ń bẹ ní Amẹ́ríkà ẹ gbọ́tàn orí àbí kí ó kú onítàn wọ́n wá ń ṣe ọdún Ọ̀yọ́ ẹ dákun wọ́n wá ń ṣe ọdún Ṣàngó lọ́yọ́ ẹ ti gbọ́ rí ẹ̀wà mọ́yún kámùtì lódodo ìyànnà náà ń bẹ́ẹ̀ omi ń bẹ́ẹ̀ ọtí wà o inú omi lọ títí jáde ṣùgbọ́n gbà tí ọtí ó dọ̀tí ẹ dákun iṣẹ́ ló ṣe o pé bó ṣe mu omi ló ṣe mọtí ọ̀kan pa Ọ̀yọ́ yóò pọ̀ ju omi lọ o lè tó túmọ̀ sí pé iṣẹ́ ńlá ni ọtí ṣe kó tó da lágbára ẹ má pa ìtànkítà mọ́ ẹni tí ó bá joyè kóyè ìtànkítà ní ọ̀pá ìbá kábíyèsí ọba wa lónìí ní Ifẹ̀ ẹ ti gbọ́ àbẹ́ tí ìgbọ́ ni ẹnà wọnú social media dáadáa bàbá ó nà ká sí ẹni tí òun fẹ́ kó joyè ni inú òun fi ọ̀jájájẹ́ ọmọ ọ̀sán ní kópa tiẹ̀ báyà ẹ̀ ọ̀sán tí ò pọ́n wà láyà ìsọ́kòólù ọ̀jájá ìbá yí torí pé ọba tó dáa níyí sójú mi ló ṣe lọ́yọ̀ọ́ nígbà ìjọba ẹni ẹ kéré sálàáfin ìgbà ìjọba tó wá kí Aláàfin lọ́yọ̀ọ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe kí Aláàfin pẹ̀lú ìtẹríba ó lè jẹ́ tọjọ́ orílẹ̀ rò àbí pé wọn ò tí ì gbé ìgbèkúgbè ìtànkìtàn sí yínú ẹ wá rí pé kábíyèsí lọ tán ìwà tẹ́ ẹ̀wù lánàá ẹ dákun ọjọ́ orí yín dọ́gba àbí ọ̀wọ́ adé pẹ̀lú Ọ̀jájá mo rò pé ọjọ́ orí yín ó dọ́gba ilẹ̀ ẹ̀fì mọ́ fi gagbága ẹ̀yìn ayé Adéyẹmí Aláàfin ẹni bàbá wa Adérẹ̀mí iná jẹ́ olùgbà ṣé ìjà ò sí ń gbà